mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò yìí, ètò Ǹjẹ́ ẹ mọ̀. Mo kí yín nílé, mo kí yín lóko, mo kí yín lẹ́yìn odi. A ò lè bẹ̀rẹ̀ ètò láì jẹ́ pé ajúbà Ọlọ́run akọ́dá aṣẹ̀dá, ọba tó ní ká máa bẹ èmi ni tí ń jẹ́ èmi ni, àrí ìró àlá gbanigbani lọ́jọ́ ogun le, Ọlọ́run tí gbogbo ayé ń ké sí, tí gbogbo ayé ń pé júbà rẹ̀. Àwa júbà yín lónìí, Ọlọ́run àwọn Ọlọ́run, a gbé orúkọ yín ga. Lónìí Ǹjẹ́ ẹ mọ̀ lẹ́tò, èmi a máa wí pé ètò yìí ló ń sọ̀rọ̀ nípa ìtàn, àṣà, ìṣe, ẹ̀yà, orírun, agbègbè, ìlú, pàápàá jùlọ àwọn làmìlaka tó ń bẹ láàrin ìlú, àwọn ohun tá a mọ̀ nípa àwọn ìlú àbáwọn làmìlaka yìí tó wá dàbí àríyànjiyàn. Wọ́n ní wọ́n sọ pé kó má bàa di àríyànjiyàn làwa ṣe lọ sóde lọ kó òtítọ́ ọ̀rọ̀ rẹ̀ jọ láti fi lé èdè. Lónìí ibi tá à ń lò máa jìnnà, ṣùgbọ́n kí n tó bọ́ ságbábí ètò, ẹ mà jẹ́ tún sọ, èmi ọmọ yín náà ni George Sunday Adéọlá, ọmọ níbi níran, ọmọ tó pọ̀ níye tí ò ṣe é fowó rà, ọmọ tí ò ṣe é bínú sí, ọmọ tí ò ṣe é rín fín, ọmọ tí ò ṣe é bájà. Ẹni bá bá mi là ó ṣetán láti rí ojúkún bàbá mi, torí pé bàbá mi ní owó kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà. Èmi náà ni YouTube ambassador, jẹ́ ń wí tèmi. Lónìí ìtàn wo gan mo mà fẹ́ sọ. Ìtàn kan ń lọ nígboro káàkiri tó ti wá ń di oríṣiríṣi báàsì tí àwọn èèyàn wá ń kọ káàkiri. Wọ́n ní àgbà kì í wà lọ́jà orí ọmọ tuntun ó wọ́ kó tó ṣe bí òwe àwọn àgbàlagbà. Ìtàn gbogbo ni mo fẹ́ sọ. Ìtàn ẹ̀yà Àwórì. Àwórì níbi tí mo gbà lọ lónìí. Kí ni nǹkan tó ń sọ nípa Àwórì? Wọ́n sọ pé ibi báyìí ni Àwórì ti ṣẹ̀ wá, ibi báyìí ni Àwórì tẹ̀dó sí, ibi báyìí ni orírun Àwórì, ẹ̀yà báyìí gan ni ẹ̀yà Àwórì. Àní ẹ̀bá wà kan fìdílé, ẹ má jiyàn rárá, ẹ farabalẹ̀, ẹ jẹ́ àjọ sọ, ẹ jẹ́ àjọ wò ó, ká wá di ètò jẹ́ òótọ́ ọ̀rọ̀ mú. Gbogbo ẹ̀ tẹ́ ń wò mí, èmi á máa wí pé ojú yíyan mà ní fọ́mọ yín lágbárí. Ohun tí mo fẹ́ kẹ́ ẹ ṣe fún mi ni pé bẹ́ẹ̀ tí ń wò mí yẹn, ẹ pe ẹni tí ò sí nítòsí, ẹ sọ fún ẹni kó subscribe sórí Ǹjẹ́ ẹ mọ̀ lórí Saka tẹlifíṣàn. Wọ́n ti ń subscribe, ẹ jẹ́ kó máa láìkí ẹ̀. Ṣe rí bẹ́ẹ̀ tí ń láìkí ẹ̀ yẹn, ayé á máa fẹ́ sí rere. Bí wọ́n ti ń láìkí ẹ jẹ́ kó máa share ẹ̀. Bí wọ́n ti ń share ẹ̀, èmi á máa wí pé ohun rere náà ni ayé máa gbé ka yín mọ́lé, ọ̀n ní gbé mi ká yín mọ́lé. Bí ẹ ti wá ń subscribe yẹn, ẹ máa ṣalábàápín ohun rere lọ́dún yìí. Lónìí ẹ̀yà wo gan ni ẹ̀yà Àwórì? A lè sọ nípa Àwórì ká má sọ ọkùnrin takuntakun tí a pè ní aṣáájú Àwórì. Kí lorúkọ ọkùnrin yìí? Ọkùnrin yìí a máa jẹ́ Ọlọ́fin Ògúnfúnminírè, èyí tí gbogbo èèyàn pè ní olùdásílẹ̀ Àwórì, ṣùgbọ́n Ọlọ́run ló dá gbogbo ènìyàn, aṣíwájú Àwórì ni. Ọkùnrin yìí ìtàn fi léde, wọ́n ló jẹ́ lára ọ̀kan nínú àwọn Odùduwà, bó ti wà nínú àkọsílẹ̀ nìyẹn. Ṣùgbọ́n kó má bàa sí àríyànjiyàn, ìtàn fi balẹ̀ wípé ọkùnrin yìí, Ọlọ́fin Ògúnfúnminírè yìí, òun àti àwọn ènìyàn rẹ̀ ní Ilé Ifẹ̀ yẹn ní ọ̀dọ̀ Odùduwà ni wọ́n ti pinnu pé àwọn náà fẹ́ tẹ̀síwájú. Odùduwà wípé kò burú kò bàjẹ́, tẹ́ ẹ bá ti pinnu kò ní wàhálà nínú. Ṣùgbọ́n Odùduwà ṣe nǹkan kan tó jẹ́ nǹkan mélòó gbàgbé nínú ìtàn àwọn ẹ̀yà tá à ń pè ní ẹ̀yà Àwórì. Kí ni ohun tí Odùduwà ṣe? Ó fún
Ọlọ́fin Ògúnfúnminírè ní ẹ̀bùn pàtàkì tá à ń sọ yìí ni àwo amọ̀. Àwo amọ̀ yìí èyí ni Odùduwà sọ pé ó máa tọ́ Ọlọ́fin sọ́nà sí ipa rẹ̀. Ó ní tó bá ti dé agbègbè rẹ̀ níbi tí wọ́n máa fi ṣe ibùdó orírun, ó ní àwo amọ̀ yìí ó ní láti rìn níbẹ̀. Èyí ni ohun tí Ọlọ́fin Ògúnfúnminírè gbámú. Ó tẹ̀síwájú pẹ̀lú àwọn ènìyàn rẹ̀. Wọ́n mórílé ẹ̀bá gúúsù, ìyẹn ní ẹ̀bá odò gúúsù ni wọ́n ti ń tẹ̀síwájú. Lótìtọ́ òun àti àwọn èèyàn rẹ̀ ni wọ́n jọ tẹ̀síwájú, ìyẹn ní kúrò ní Ilé Ifẹ̀. Wọ́n mórílé ẹ̀bá gúúsù bí mo ti sọ síwájú. Ibi àkọ́kọ́ tí àwo amọ̀ yìí ti kọ́kọ́ dúró nígbà tí wọ́n tẹ̀síwájú, torí ó láti fi àwo amọ̀ yẹn sórí omi ni, ó dẹ̀ láti máa léfòó. Ibi àkọ́kọ́ tí wọ́n ti kọ́kọ́ dúró ni wọ́n ń pè ní Olókè Méjì. Olókè Méjì yìí ó ti ń súnmọ́ ẹ̀bá Abẹ́òkúta. Ibi àkọ́kọ́ nìyẹn. Ṣé rí ìdí tí mo fi ń sọ àwọn eléyìí pé oríṣiríṣi làwọn èèyàn ti ń sọ, ṣùgbọ́n tí a bá mú látorí ó ṣeé ṣe kí ìtàn yẹn má kún. Ó ti lè jẹ́ pé ṣókí la fẹ́ sọ ìtàn yìí lónìí. Wọ́n dúró ní Olókè Méjì ní ọ̀pọ̀ ọjọ́, ṣùgbọ́n nígbà tó tún yá, láàrin ọjọ́ 17 àwo amọ̀ yìí tún tẹ̀síwájú. Ṣé ẹ gbàgbé pé mo sọ pé àwo amọ̀ yìí ni ó máa tọ́ wọn sọ́nà láti fi ipa wọn wọ̀n wọ́n? Àwo amọ̀ yìí tún tẹ̀síwájú ní Olókè Méjì, láti Olókè Méjì yẹn ní ẹ̀yìn ọjọ́ bíi 17 tó lóyìnbó ń pè ní 17 days. Ó tún yá, àwo amọ̀ yìí tún dúró ní agbègbè kan tó ń pè ní Òkè Ata. Ọjọ́ 17 náà ló tún fi dúró níbẹ̀. Ẹ máa kọ sílẹ̀ o, torí àwọn ọjọ́ yìí jẹ́ ọjọ́ tó ní àpẹẹrẹ. Àwọn ìtàn yìí dẹ̀ jẹ́ ìtàn tí a lè fọwọ́ kó dànù, tí a lè fọwọ́ rọ́ sẹ́yìn. Wọ́n tẹ̀síwájú lóòótọ́ láti Òkè Ata, ṣùgbọ́n nígbà tó yá, àwo amọ̀ yìí tún dúró ní ìgbèríko Abẹ́òkúta. Ṣé ní ìgbèríko Abẹ́òkúta tó ti dúró yìí, àwọn kan nínú àwọn tí wọ́n bá Ọlọ́fin Ògúnfúnminírè rìnrìn àjò, wọ́n wò pé gbogbo agbègbè táwọn náà wà yìí agbègbè tó dára ni. Èwo la gbọ́dọ̀ tún máa tún tẹ̀síwájú máa rìnrìn Ọ̀yọ́ nínú Èkó. Náà bá pe Ọlọ́fin Ògúnfúnminírè, wọ́n ní kó gba àwọn láàyè káwọn fi ìgbèríko Abẹ́òkúta káwọn dé yẹn káwọn tẹ̀dó síbẹ̀. Ọlọ́fin Ògúnfúnminírè ní kò sí wàhálà, tó bá ti jẹ́ pé ìpinnu yín nìyẹn, ẹ lè tẹ̀dó síbẹ̀. Ẹni tó ṣe aṣáájú àwọn ènìyàn yìí tí wọ́n tẹ̀dó síbi tí à ń sọ ní ìgbèríko Abẹ́òkúta yìí, òun ni wọ́n pè ní Ọ̀ṣọ́ Aróbí Ológo Ẹ̀gàn. Tẹ́ bá ti ń gbọ́ orúkọ yẹn dáadáa, wọ́n pè ní Ọ̀ṣọ́ Aróbí Ológo Ẹ̀gàn. Ológo Ẹ̀gàn lórúkọ ọkùnrin. Òun ló ṣíwájú àwọn èèyàn tó ń tẹ̀dó ní ìgbèríko Abẹ́òkúta. Ẹ rí pé ní ọ̀pọ̀ ìgbà wọ́n á máa sọ wípé Àwórì Abẹ́òkúta náà ti wá, Àwórì ló lẹ́gbàá, Àwórì ló lábẹ́òkúta. Kì í ṣe bẹ́ẹ̀ o. Ẹ̀yà kan lára àwọn tó ń tẹ̀lé Ọlọ́fin Ògúnfúnminírè, àwọn náà tẹ̀dó, àwọn tó ń dúró níbẹ̀ wọ́n tẹ̀dó sínú ìgbèríko yẹn ní Abẹ́òkúta. Ọlọ́fin Ògúnfúnminírè tẹ̀síwájú torí wípé àwo yẹn ò tí ì débi tí yóò ti gbédé dúró. Nígbà tó tẹ̀síwájú yẹn ní bí ọjọ́ 17 míì, wọ́n dúró ní agbègbè kan tí wọ́n ń pè ní Ìṣẹ́rí. Ìṣẹ́rí ni àwo amọ̀ yìí pẹ́ sí jù. Àwo amọ̀ yìí dúró sí Ìṣẹ́rí ní ọjọ́ 17 lọ́nà 17, èyí tó lóyìnbó ń pè ní 17 times 17, tó túmọ̀ sí 289 days. Ibẹ̀ ni wọ́n pẹ́ sí
tí àwọn máa tẹ̀dó sí nìyẹn. Ló bá pe àwọn èèyàn rẹ̀, ó ní ẹ bá máa wá àyè kẹ́ ẹ bẹ̀rẹ̀ sí í ṣe àwọn àbà tí a lè fi ṣe ibi tí a máa tẹ̀dó sí ní ìlú Ìṣẹ́rí. Ibẹ̀ lọ pẹ́ sí lóòótọ́, àwọn kan náà dúró ń bẹ̀ láwọn ẹ̀yà Àwórì, ṣùgbọ́n nígbà tó yá, àwa amọ̀ yìí tó jẹ́ àwa tọ́nà yìí ó mà tún gbéra ló tún tẹ̀síwájú. Ṣé ẹ gbàgbé pé mo sọ pé ó pẹ́ níbẹ̀ yẹn ní Ìṣẹ́rí Ọlọ́fin? Mo ló dúró níbẹ̀ ní ọjọ́ 17 lọ́nà 17 tí àpapọ̀ rẹ̀ jẹ́ 289 days. Nígbà tí wọ́n tẹ̀síwájú, wọ́n tún lọ, àwa amọ̀ yìí tún dúró níbì kan. Ibi tó ti dúró yìí wọ́n ń pè ní Ìdó l'Ékòó. Ẹ mọ̀ pé bí kan àtọ́ ń pè ní Ìdó l'Ékòó ń bí, ibi tí àwa amọ̀ yìí ti kọ́kọ́ dúró nìyẹn. Àwa amọ̀ yìí dúró ń bẹ̀ lóòótọ́, ṣùgbọ́n nígbà tó dúró, Ọlọ́fin dúró ń bẹ̀, ṣùgbọ́n ó rí pé kì í ṣe bẹ̀ ni tó lóyìnbó ń pè ní final destination àwọn. Ṣùgbọ́n nígbà tó dúró ń bẹ̀, ọmọ Ọlọ́fin kan nínú àwọn ọmọ Ọlọ́fin ìyẹn pinnu láti dúró síbẹ̀, ṣùgbọ́n Ọlọ́fin tẹ̀síwájú. Àwa amọ̀ yìí tẹ̀síwájú ìyẹn nínú ìgbèríko Ìdúmọ̀tà láàrin Èkó náà ni. Ibẹ̀ ni àwo yìí ti yí ó ti yí ló yí borí tó, àbí bá ní Yorùbá ṣe ń pè é, bíríkótó bíríkòtò. Àwa amọ̀ yìí yí níbẹ̀. Nígbà tó yí, àwa amọ̀ yìí ó rì síbẹ̀. Ṣùgbọ́n Ọlọ́fin nígbà tó ti ṣàkíyèsí pé àwa amọ̀ yìí ti rì, Ọlọ́fin padà láti lọ wo àwọn èèyàn rẹ̀, ìyẹn àwọn èèyàn tí wọ́n dúró sí àárín Ìdó. Wọ́n wá ń bèrè lọ́wọ́ Ọlọ́fin. Nígbà tó wọ ọwọ́ rẹ̀, wọ́n rí pé kò sí àwo amọ̀ lọ́wọ́ rẹ̀. Wọ́n ń bèrè pé àwo amọ̀dà, àwo amọ̀dà. Èsì tí Ọlọ́fin máa fún wọn ni wípé àwo ti rì, àwo ti rì, àwo ti rì. Àwo ti rì yìí, ibẹ̀ ni orúkọ Àwórì ti jẹ jáde. Tí ẹ bá rí tí àwọn èèyàn ń túmọ̀ rẹ̀ káàkiri bákanbàkan, tí ò bá ti ní èyí tí a sọ yìí nínú, ẹ rí wípé òféègè ni. Ẹ lọ wò wé ìtàn dáadáa. Àwa amọ̀ ni ó ṣe atọ́nà Ọlọ́fin Ògúnfúnmilérè. Àwo yìí lórí tó ń sọ fún àwọn èèyàn rẹ̀ pé àwo ti rì, àwo ti rì. Ìtàn jẹ́ ká mọ̀ wípé adé ọba Àwórì kì í ṣe òféègè adé. Àwọn Àwórì gbé adé wọn wá láti Ilé Ifẹ̀ ni. Tẹ́ bá rẹ́ni tó ń sọ wípé àwọn adé tán lọ́rọ̀ níkọ̀rọ̀ ibìkan ni, irọ́ pátá ló ń jẹ́ bẹ́ẹ̀. Wọ́n gbé adé wọn wá láti Ilé Ifẹ̀ ni. Ọba àkọ́kọ́ aládé lórí ọlọ́tà ọ̀tà ó jẹ́ ọba Akínṣewá Ògbólú, ìyẹn ní ọdún 1621. Ó jẹ́ ọmọ Ọ̀sọ́nà. Ṣé ẹ mọ̀ pé mo sọ fún yín pé ìkan nínú àwọn Ọlọ́fin Ògúnfúnmilérè ó tẹ̀dó sí Ìdó. Wọ́n ń pè bẹ́ẹ̀ ní Òsìkọ̀tà. Òsìkọ̀tà ó ní ó tẹ̀dó sí, wọ́n ń pè ní Ọ̀sọ́nà. Ọ̀kan lára àwọn ọmọ Ọlọ́fin ni. Èyí ló tẹ̀dó síbẹ̀. Ẹ má dẹ̀ gbàgbé pé nígbà tí Ọlọ́fin tẹ̀síwájú, Ọlọ́fin àti àwọn ọmọ rẹ̀ yòókù náà jọ tẹ̀síwájú, ìyẹn lọ sí Ìdúmọ̀tà, tí èyí tó dúró ní Ìdó tí a pè ní Ọ̀sọ́nà. Ìyẹn ibi tó tẹ̀dó sí, tó dúró sí ní agbègbè náà ń pè ní Òsìkọ̀tà bí mo ti sọ síwájú. Èyí ló dúró síbẹ̀. Èyí tí a wá sọ wípé ó jẹ́ àkọ́kọ́ aládé lórí ọlọ́tà ọ̀tà, ó jẹ́ ọba Akínṣewá Ògbólú ní ọdún 1621. Ó jẹ́ ọmọ Ọ̀sọ́nà. Ẹ rí pé àwọn ìtàn yẹn ń ranra wọn lọ́wọ́, ó dẹ̀ ń wọnú ara wọn. Wọ́n tún máa ń sọ nǹkan kan. Wọ́n á ní iṣẹ́ wo ni iṣẹ́ Àwórì? Wọ́n ní àwọn Àwórì, wọ́n ní ohun tó mọ̀ nìkan talẹ̀. Wọ́n ní Àwórì ò lẹ́sìn.
Àwórì mà lẹ́sìn ṣùgbọ́n ìṣẹ̀ṣe wọn ni Àwórì ò jù dànù. Ẹ̀sìn wo ni àwọn ẹ̀sìn tí Àwórì ń ṣe? Àwọn Àwórì a máa ṣẹ̀sìn mùsùlùmí ṣùgbọ́n mùsùlùmí tó bá gbé dání lọ́wọ́ ọ̀tún wọ́n á gbé ìṣẹ̀ṣe wọn dání lọ́wọ́ òsì. Méjèèjì jọ ń ranra wọn lọ́wọ́ ni wọn ò ju ìṣẹ̀ṣe wọn sílẹ̀. Tẹ́ bá rí Àwórì tó ń ṣe kìrìsìtẹ́nì á gbé ìṣẹ̀ṣe rẹ̀ dání náà ni kò ní jù sílẹ̀. Àwọn ọdún wo ni Àwórì mú lọ́kùnkúndùn tó jẹ́ ọdún tí wọn lè fi ṣeré? Àwọn ọdún bí àwa kìrìsìtẹ́nì ti máa ń ṣe kérésì, tí à ń ṣe Easter, tí àwọn muslim náà dẹ̀ ń ṣe títí wọn Mọ̀lúdì Nàbíl, tí wọ́n ń ṣe àwọn ayẹyẹ ọjọ́ bẹ́ẹ̀ yẹn bí Báríkádì Sálà. Bẹ́ẹ̀ náà ni àwọn Àwórì náà ti ń ṣe tiwọn. Ohun tí Àwórì ò lè fi ṣeré jù tó jẹ́ wípé tí ọ̀rọ̀ bá rú wọn lójú ibi tó máa ń kọ́kọ́ sá lọ òun ni ìdí Ifá. Àwórì ò fi Ifá ṣeré o. Bí wọ́n ti ń ṣe ọdún wọn bẹ́ẹ̀ náà ni wọ́n di Ifá mú lẹ́gbẹ̀ẹ́ kan. Àwọn ọdún tí Àwórì máa ń ṣe àwọn ni bí ọdún Orò, Egúngún, Ìgúnnukó, Ọ̀pá, Òṣùgbó àti Gẹ̀lẹ̀dẹ́. Èyí ni àwọn ọdún tí Àwórì a máa ṣe bí ẹni ń ṣe kérésì. Ṣé ẹni tó bá dẹ̀ tó àwọn àkókò yìí gbogbo àwọn ọmọ Àwórì wọ́n máa ń ṣera wọn lọ́kàn ni. Ẹ máa rí tá máa sọ wípé Àwórì kì í ti gbé wọn ni ó gbére. Wọn ò jẹ́ fi àṣà wọn ṣeré. Ìyẹn tẹ̀ tí wá di slogan. Tẹ́ bá rí tó ń kíra wọn wọ́n á máa fi ọ̀rọ̀ yẹn kíra wọn. Àwórì jẹ́ ẹ̀yà tó náà ní àṣà, tó náà ní ìṣe rẹ̀, tí ò dẹ̀ fi àṣà rẹ̀ ṣeré. Àwórì kẹ̀dẹ̀rẹ́ wọn ò jẹ́ ríra wọn kán fojú tẹ́ńbẹ́lú ara wọn. Ẹ̀yà Àwórì yìí wọ́n jẹ́ ọ̀kan lára àwọn ẹ̀yà ní ilẹ̀ Yorùbá. Mo mà kí yín dáadáa ẹ̀yin ẹ̀yà Àwórì. Mo kí yín tológun torí wípé orí mi a máa wú tí n bá rí àwọn Àwórì nínú ọkọ̀ tó ń kíra wọn. Orí mi a máa wú pé tí gbogbo Yorùbá tá a bá lè ṣera wa lọ́kàn báyìí kò bá mà ti dáa jù. Bó tilẹ̀ jẹ́ pé mo sọ pé ṣókí ni mo fẹ́ sọ ìtàn yìí lónìí torí wípé àwọn ibi tí mo rí gbòye tó dàbí gbọ́nmi sí omi òtó tí n bá wò lórí Facebook, tí n bá wo ọ̀pọ̀ tó ń sọ̀rọ̀ ń pa rẹ̀, màá ní ẹ bá farabalẹ̀ kẹ́ ẹ jẹ́ ká sọ àwọn ẹ̀ tó jẹ́ èyí tá a lè dìmú. Tó bá jẹ́ ká máa sọ bí ọba Àwórì ti jẹ́ àti ọba àkọ́kọ́ dórí èyí tó jẹ́ ọba tó wà lórí oyè báyìí, ilẹ̀ á máa kún. Ṣùgbọ́n ká má bàa sọ̀rọ̀ tán ká tún lè fi àyè ọpẹ́ sílẹ̀ fún ọba àwọn ọba èyí tí ó fi àyè gbà wá láti máa bẹ lónìí. Èmi a máa wí pé gbogbo ẹ̀yin alábàáṣepọ̀ wa nílé iṣẹ́ Sàká a kí yín lọ́pọ̀lọpọ̀ pé ẹ máa ṣe. Bí ẹ ti ń subscribe yẹn ẹ ò ní ṣaláìmú rere. Ẹ̀yin tẹ́ ẹ bá wá rìnrìn àjò nínú ọdún yìí tẹ́ ẹ gbàgbọ́ nílé iṣẹ́ Sàká, mo ní òkè lẹ́ ó máa lọ, ẹ ò ní wálẹ̀, ẹ ò ní ṣe àṣetì ò ní bá yín. Ohun rere tẹ́ ẹ kó wọ ọdún yìí, mo ní bí ọdún yìí ti ń lọ sópin ẹ ò mà ní pàdánù ẹ. Ṣé ẹ tún rí ọdún tuntun tá à ń wò lọ́nà yẹn? Ọdún ayọ̀ ló máa jẹ́ fún wa. Ọdún ayàwó fún gbogbo wa. Ẹ jẹ́ ń fi àsìkò yìí kí olóòmi, olólùfẹ́ mi, ẹni bí ọkàn mi, ẹni tó ṣe iyebíye sí mi, ẹni tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọgbà la máa mánéèjì mi bí mo ti rí, pàápàá jùlọ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí bá ń ṣe àkójọpọ̀ ìtàn mi báyìí, torí pé mi ń fẹ́ kí ẹnikẹ́ni dí mi lọ́wọ́, ṣùgbọ́n ó ti mọ̀ ọ́ fún mi gẹ́gẹ́ bí àkókò yẹn ó máa mánéèjì mi gẹ́gẹ́ bí mo ti rí. Ta ni ẹni tí mò ń sọ? Òun náà ni ìyàwó mi,
Yẹ́misí Òkèdọ̀yìn George, torí pé àyájọ́ yìí ni à ń ṣe àyájọ́ ohun tí olóyìnbó ń pè ní wedding anniversary wa tí a pé ọdún 12. Èmi a máa sọ wípé Ọlọ́run tí ó kà wá yẹ báyìí kò ní jẹ́ kẹ́nikẹ́ni nínú wa ṣọ́kú mọ́ra wa lójú. A ò ní fọjọ́ ọlọ́jọ́ lọ, a ó jọ pẹ́pẹ́pẹ́ fúnra wa. Àwa tí tájọ́ ń forí dà báyìí, tájọ́ ń forí là á, mo ní àwa náà lájọ máa jọrọ rẹ̀. Mo gbà ládùúrà wípé Ọlọ́run á túbọ̀ máa dì ọ́ mú sí i, bẹ́ẹ̀ náà ni Ọlọ́run á máa wà pẹ̀lú mi náà. Gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ olólùfẹ́ ètò yìí, ǹjẹ́ ẹ mọ̀, ẹ máa ṣe gidigidi. Bẹ́ẹ̀ náà ni gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ polówó ọjà lórí ètò yìí, ẹ kàn sí wa lórí ẹ̀lò wa. Ètò jẹ́ 08061523858. Bóyá ayẹyẹ wedding ni, bóyá birthday ni, bóyá burial ni, bóyá promo ọjà ni, àbí àwọn ayẹyẹ tẹ́ wò pé a lè bá yín fi tiwa gbé lárugẹ, ẹ kàn sí wa àbí kẹ́ wá sí olú iléeṣẹ́ wa. Ètò wà ní 18 Ajali Street, ìyẹn ní Ìsọlọ̀, Ọ̀sọ́lọ̀ bí 18 Ajali. Ẹ kàn sí wa ń bí àbí kẹ́ pè sórí aago. Ọpẹ́ pàtàkì fún gbogbo àwọn tí a jọ wà lórí ètò lónìí, pàápàá jùlọ látòrí ọ̀rẹ́ mi Fìgbàyẹmí Abíọ́dún Oyèkúnlé, òun náà wà bí pẹ̀lú mi. Bẹ́ẹ̀ náà ni obìnrin takuntakun láàrin wa ń bí FM Diamond Fọlárìn Mojísọ́lá, ẹ mà ṣe, ẹ mà kó àdúró ti wa. A tún ní ọ̀rẹ́ wa pàtàkì náà bí, ìyẹn ni Azeez tí a mọ̀ sí Akéwì Oòduà. Bẹ́ẹ̀ náà ni ayàwòrán wa ń bí ay.com ní fẹ́ràn láti máa pè é. A lè kúrò níbi láì jẹ́ bá a dúpẹ́ fún ọ̀gá pàtàkì, ọ̀gá wa àgbà tó ń fi àyè gbà wá, Sheikh Akeem Adékúnlé. Èmi a máa wí pé iwájú lọ̀pẹ́ ìbí tí yẹn a máa ré sí. Iléeṣẹ́ Sàká á fọ̀hùn níbi gíga. 2021 àlè máa gba iléeṣẹ́ ìlókè. Ẹnikẹ́ni nínú wa kò ní pẹ̀dín. Ẹ ṣé gidigidi, ó dàbọ̀.